ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ fún abalẹ̀ fún dáadáa bí ó tó ń ṣòro ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹwẹ́ ní fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí tẹ bá ń gbọ́ àṣírí pẹ́ẹ́rẹ́ àwọn àṣírí àgbọ̀ọ́yanu òun lọ́ọ́ tí inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ ẹwà àkọ́kọ́ fìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bá yín tú àwọn àṣírí kàkàkàkà yìí ẹ wò ó láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. ojúlówó ọmọ kóòtù òjíire dáadáa kọ́nù mo bá yín bí aráàlẹ àbí òlé pírí lòlógo ń jí ara yín yóò máa lè náà ní aburú kéré ó tóbi kò mọ̀ ní wọlé tọ̀ yín o ṣé ń gbọ́ mi ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ ó kéré ó tóbi ìdààmú ayé kò ní kàn yín a kú gbogbo bó ti ń lọ a kú bá a ti yàn àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ kí n sọ pé a kú bí a ti yàn mo mọ̀ pé lágbára Olódùmarè lágbára ìṣẹ̀dá àwọn tó nílẹ̀ lágbára akọ́dá àṣẹ̀dá ẹran Yorùbá máa bọ́ sójú ọ̀nà lọ́jọ́ kan. Mo kí gbogbo alátìlẹyìn wa káàkiri gbogbo àgbáyé ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀yin ìjìká tí ò jẹ́ káṣọ ó jábọ́ ojú òní tì yín. Mo ní ẹni bá tara ilé rẹ̀ lọ́pọ̀ adára fún yín bẹ́ẹ̀ ṣe ń wọlé bàbá mi Mọ̀rúfù Karim Johnson Owólabí adára fún yín bàbá mi Yàyà Yusuf àbí you are welcome. Pé ẹni bá tara ilé rẹ̀ lọ́pọ̀ tó bá yá kò ní ríra lọ́wọ́n tí ẹ jẹ́ kájọ fi iye gbé kájọ fòye gbé wípé nígbà táwọn Fúlàní tán ń gbé èèyàn ní ilẹ̀ Yorùbá tán jí èèyàn gbé tán pààyàn àwọn àgbààgbà Yorùbá ò sọ̀rọ̀ wọn pé mítì kan pé bíríkótó pé n tó ṣẹlẹ̀ yìí kò tẹ́ wọn lọ́rùn. Ẹ wá wo ìgbà tí Sunday Igboho lọ háàtì fíìmù ní Igboho torí wọ́n ní fíìmù lòun háàtì tó lọ háàtì fíìmù ní Ìgbẹ́tì adẹnìkan háàtì títí wọn mo sọ lánàá mo ní tí Sunday Igboho bá háàtì fíìmù títẹ̀ lọ́wọ́ ọ̀tún táwọn náà háàtì tí wọn lọ́wọ́ òsì wọ́n á mọ̀ pé Yorùbá ti jí àbí bẹ́ẹ̀ kọ́ náà Sunday Igboho lọ háàtì fíìmù ní Ìgbòho ní Ìgbẹ́tì pápápá orí social media ti laná àwọn newspaper ti gbé ẹ bá wa kìlọ̀ fún Sunday Igboho ìkànnì ẹ̀ jáde síta ó lóun àbásádọ̀ àwọn Fúlàní nílẹ̀ Yorùbá ó ní Fúlàní wo ló ṣe Sunday Igboho gan àwọn Fúlàní wo ló ṣe Igboho síbẹ̀síbẹ̀ a sì rí àwọn ọmọ Yorùbá kan lẹ́mìí kọ́ dẹ́mọ ọmọ Yorùbá tó jẹ́ pé inú rọ́nà jòkó sí tó jẹ́ pé ìbàjẹ́ Yorùbá náà jòkó sí tó jẹ́ wípé ipò làwọn ń wá káàkiri tó jẹ́ wípé ọ̀nà táwọn ó máa fi Yorùbá jẹun ibi tí mo dúró sí yóò wà òkè ẹ jẹ́ kí n dára wábì kan dúró sí ẹ má lọ o àjọ gbádùn ara wa dáadáa ẹnì láṣẹ Olódùmarè bó tiẹ̀ jẹ́ pé mo ì máa gbowó dátà lọ́wọ́ yín mò ń bọ̀ tí n bá ti lóyún ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mi bá ti sọ ara mi ì balẹ̀ bẹ́ẹ̀ yín àgbààgbà Yorùbá náà lẹ sọ pé wíwíwí kan kì í pò wíwí ẹni máa fọ̀ kan kì í paṣọ
àbí bẹ́ẹ̀ kọ́ ó yé gébù díẹ̀ ń bí báyìí. wọ́n ní dírámà lọ́mọdé yẹn máa ń ṣe a dẹ̀ ń bẹ̀ wọ́n káwọn náà ó ṣe dírámà yẹn. We don't need to fight ourselves. mo tún sọ mo ní ọmọdé yẹn mọ́ kò ráyè tẹ́ anybody. àwọn ọ̀pọ̀lọpọ̀ fídíò tí mo ṣe bí ààrẹ ni tó lọ sẹ́ndì ẹ̀sọ́ ọmọdé yẹn mọ́ ó ní bàbá Èkìtì ntó kọ̀kọ́ lẹ̀ ń ṣe yẹ o ntó kọ̀kọ́ lẹ̀ ń ṣe yẹ o ẹ jẹ́ kán máa bú mi o ẹ jẹ́ kán máa bú mi. àní ká ṣe dírámà yìí kí ìran Yorùbá ó rójú kí ìran Yorùbá ó ráyè. ẹ̀gbọ́n náà kí ló ṣe wá orin òbé ni ó ní kí ló ṣe yín tẹ́ fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ aráyé ẹ̀yin wá yín padà o ẹ jẹ́ ká gbọ́ t'Olúwa. níbi tí mo ti ń meditate mo ń dára ń ṣe sọ́gọ́ ni èmi á máa fọ̀rọ̀ wọn mú kóòkì mọ́ ni àwọn àgbààgbà wọ́n ti ní á má dá wọn lóhùn mọ́. bàbá kan pè mí láàárọ̀ ó ní bàbá Èkìtì ìjà ìlara kì í tán bọ̀rọ̀ ẹ má pariwo mọ́. wọ́n wá ní kí n bá wọn sọ fún olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà irú dírámà tó lọ ṣe ní Ìgbòho irú dírámà tó lọ ṣe ní Ìgbẹ́tì àtàwọn abúlé tá a rí tó wọlé tọ̀ wọ́n abúlé àwọn Fúlàní àwọn àgbààgbà Èkìtì ní kó wá ṣe irú dírámà bẹ́ẹ̀ lẹ́kìtì o àwọn èèyàn wa wà nínú igbó àwọn èèyàn wa lẹ́dà oníyọ̀ pé kó jọ ọ́ bóyá tó bá tẹ̀ wá ṣe dírámà yẹn àwọn tó wà nínú igbó náà tú jáde. ẹ ti gbàgbé àwọn tó lọ kó ní ṣọ́ọ̀ṣì ní ẹ̀dá oníyọ̀ ó ti lé lóṣù kan mo lóṣù kan kẹ̀ ṣé kò tí ń lọ sóṣù bí oṣù méjì wọ́n sì wà nínú gbọ́mbẹ̀. àwọn àgbààgbà Èkìtì ní pé kó jọ ọ́ bàbá yẹn ní bàbá Èkìtì yẹn ohun tó yẹ kó bá wa sọ fún Sunday Ìgbòho nìyẹn pé irú sinimá tó lọ ṣe ní ẹ̀dá oníyọ̀ ní Ìgbòho kó wá ṣe lẹ́kìtì. bàbá yẹn ní kí ló ṣe wá èèyàn fún Fúlàní ní 2 hours ó ní Sunday Ìgbòho kọ́ ló sọ̀rọ̀ síta pé wọ́n ti rìlíìsì wọn o àwọn aráàlú ló sọ wípé Olúwa ṣeun o Olúwa ṣeun o nígbà tó dé bóyá ilé kábíyèsí náà padà lọ tán lọ ń embrace ẹ̀ pé o ṣe o kó àṣeyọrí aláṣeyọrí ni ẹ́. ọ̀tá rí fídíò síbẹ̀síbẹ̀ kò tẹ́ wọn lọ́rùn wọ́n tún ń pè é ní àfẹnuwú géètì. ẹ wá gbọ́n tí ọba Solomoni sọ. mo fẹ́ kẹ́ bá mi dàjẹ́sì ọ̀rọ̀ ọba Solomon. ṣé ọ̀rọ̀ ọba Solomoni yẹn ṣó mú yes àbí kò mú yes? ṣé òdodo ọ̀rọ̀ ẹ̀yin àgbà Yorùbá ní òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ṣé òdodo ọ̀rọ̀ lọ́ba Solomoni ń sọ àbí irọ́? We know majority of us know ọba Solomoni as a comedian. òdodo ọ̀rọ̀ dẹ̀ máa ń jáde lẹ́nu ọba Solomoni o ẹ tún wá gbọ́ eléyìí bí òdodo ọ̀rọ̀ lọ́ba Solomoni sọ ohun wọn lẹ́ẹ̀ máa gbọ́. jẹ́ ń gbọ́. Sunday Igboho lọ àti fíìmù àbí. bẹ́ẹ̀ ni kó wá tẹ̀lé Èkìtì o. ìwọ náà lọ àti irú ẹ̀ náà. ẹ ṣe jẹ́ ń gbọ́. ta ló ṣègbè sọ yín kẹ́ má lè complete lẹ́ẹ̀kan bó kò tẹ̀ jẹ́ pé á fíìmù lọ àti kí ló dé ẹ̀kọ́ wọ́n ti fíìmù yẹn. kí gbogbo Nàìjíríà kí gbogbo àgbáyé lè mọ̀ pé a ní alákìkanjú kan nílẹ̀ Yorùbá o kí wọ́n má ti pàṣẹ ìwé tá a bá fi support ẹ̀ kó má fi bẹ̀rù wa. kò sí kankan tó jọ yín lójú rí àfi kẹ́ máa gbógun tira yín àfi kẹ́ máa sọ̀tà ara yín. show me yes. orí Sunday Igboho máa pa gbogbo yín láìpẹ́. àṣẹ wàá ẹ gbọ́ ṣe ń gbọ́. ẹ̀dá kan ni Sunday Igboho adalọ́tọ̀ ni Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ẹ̀rù sí lára ni abíùdí ẹ̀rù sí lára. kábíyèsí ìyẹn ni pé kì í ṣe oògùn. kí ló ní tí ìkan yín òkè máa ń jọ yín lójú. ẹ̀ ń wá Trump tó fẹ́ wá gbà yín ní Nàìjíríà. ẹ̀yin ọmọ Yorùbá
ẹ lọ bára yín sòtítọ́ ọ̀rọ̀ èpè ń jà yín. ó kò tiẹ̀ jẹ́ fíìmù ló wà tí ẹ kọ́wọ́ ti fíìmù yẹn ẹ sọ́dọ̀ títọ́ ẹ sọ fáwọn èèyàn pé òtítọ́ ni reality ẹ kọ́wọ́ tì í. kí àwọn Fúlàní kí àwọn agbénipa kan máa gbọ́ orúkọ yẹn kẹ́rù máa bà wọ́n káyà wọ́n máa jáwé pé yes wọ́n lẹ́nìkan níbẹ̀. ó gbọ́dọ̀ jẹ́ èmi ni problem wọn. orúkọ yìí ròyìn o yàrìbá orúkọ tó pé yìí ròyìn gan o. àwọn olórí ogun. ẹ ò lè appreciate ìkan yín lẹ́ẹ̀kan ṣoṣo péré. ọ̀rọ̀ Sunday Igboho jẹ́ kán sí ẹ wọn. ò lè cooperate lẹ́ẹ̀kan ṣoṣo péré. tí dáadáa tẹ́ sọ yìí báyìí ní solution máa fi wá. I wonder how. ìjọ lè fẹ́ ṣe orí ibú yìí dáa. olóyè Sunday Igboho will still need this film more. àwọn Èkìtì ti ń bèrè fún. ẹ jẹ́ bá wa ṣe irú fíìmù yìí sí. àwọn Èkìtì ń bèrè. ìwọ tó bá láìkì irú fíìmù yẹn ìwọ náà lọ gbé fíìmù tiẹ̀ jáde. táìtù ti fíìmù Sunday Igboho ní 2 hours. ọlọ̀tẹ̀ kò ní kú rè. kàmí àṣẹ Ìdùmarè. ó máa ṣe o. kábíyèsí. ó máa ṣe o. ó máa ṣe o. ó máa ṣe o. pẹ́wù. ẹ jọ sí ọ̀rọ̀ tí ọba Solomoni ń sọ ṣó make sense. ó sì pọ̀ wẹ́ sì máa gbọ́ o. ṣó make sense. Sunday Igboho wọn àti fíìmù ẹ̀yin ò dẹ̀ àti títí yín tí Sunday Igboho bá jáde síta ẹ̀ ló ń fẹnu wú géètì ẹ̀yin ń dẹ̀ rèé tẹ́ bá ní irọ́ la bí afẹnujagun afẹnuwó afẹnuya ẹran sọ́bẹ̀ mo ní kẹ́ ẹ fún mi ní 6 months ó máa lọlẹ̀ ó máa lọlẹ̀ ó máa lọlẹ̀ ó máa lọlẹ̀ tí gbogbo àwọn dèdè tó ń tẹ̀lé yín lẹ́yìn sọ pé lóògùn ọbẹ̀ o ó máa lọlẹ̀ ó máa lọlẹ̀ ó máa lọlẹ̀ ó máa lọlẹ̀ a ní báwo ní bọn a ní ń tó jù bọn lọ ó yá àyìn akọrin kẹrẹrẹ gbígbẹ wọ́n sọra wọn di sàn ní ǹjẹ́ gbọ́ kí Sunday Igboho jáde síta ẹ lọ wo fídíò yẹ. ó ní wọ́n fira wọn wé ààrẹ lórí òpùrọ́ Yorùbá ẹja wí ó máa lọlẹ̀ ó máa lọlẹ̀ ó máa lọlẹ̀ bí wọn ò bá fún yín ní 6 months tí gọ́ọ̀mẹ̀ntì ò bá approve ẹ̀yin náà tẹ̀ ṣe dírámà ní Arigidi Àkókò bí ó dẹ̀ járe gidi àkókò ní ẹ ṣe dírámà náà tí gbogbo ọmọ Yorùbá ó máa sọ nípa ẹ̀ ẹ fọ̀ tẹ́lẹ̀ mo kọrin Wàsíù Àlàbí kan pé onílára ò lè tẹ́gbẹ́ kì í dẹ́ sọ̀rọ̀ irọ́ ẹni tẹ́ ń lé tẹ́ ẹ̀ lè bá ẹni tẹ́ ń lé tí ò rí ti yín rò. àbí ẹ fẹ́ dọ́gbọ́n máa dà fight attention Yorùbá kúrò lọ́nà ní tó yẹ ká ṣe ni. pé nígbà tá a bá rí ọmọ Yorùbá kan tó dìde tí ọwọ́ ẹ̀ fẹ́ máa dùn àwọn tí bíbẹ̀ ẹ̀ lára ẹ̀yìn á wá gbé nǹkan míì jáde tí a tún mọ̀ ọ́n. ẹ gbé nǹkan míì lé wa lọ́wọ́ tá a tún máa rán ẹ wà wọ́n àwọn Èkìtì náà wọ́n ní fíìmù tí Sunday Igboho ṣe kó wá bá wọn ṣerú ẹ̀ náà ní Èkìtì ń bí báyìí 2 hours kó wá sọ di 3 hours part 2 lẹ́kìtì ń bí báyìí bóyá 4 hours ló dẹ̀ máa fún wọn tá a ti rí 2 hours ní Ìgbòho town bóyá tẹ̀dá oníyọ̀ bóyá 3 hours la máa pè or 4 hours tí gbogbo àgbáyé yóò tú rí. mo kọrin sàn ní kàlánà mo ní kókó jábélé kálukú lómi ṣe tiẹ̀ kí Sunday Igboho ṣe ti tiẹ̀ kí Gani ṣe ti tiẹ̀. Sunday Igboho ti nawọ́ ìfẹ́ sí yín àwọn ọmọ ọ̀ràn yín létí pé ọmọ Adéyẹmọ he did not have time for others òyìnbó yẹn máa wà lọ́sàn yìí
he did not have time for ila rask. Nígbà yẹn lọ́hùn ó ní ẹ fọwọ́ kàn wá tẹ́ ẹ fọwọ́ kàn wá ná ìgbà yẹn lẹ máa tó mọ̀ bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò ń bẹ lẹ́yìn wa bóyá kò sí lẹ́yìn wa. Kí lẹ tún fẹ́ kọ́ máa dé yẹn mo ó ṣe. Ẹgbẹ́ ni ìwọ àti ẹ oyè tí ìran bàbá ẹ̀ tó gbélé yín lórí lọ́mọdé yẹn mọ́ respect. Oyè lọ́mọdé yẹn mọ́ respect. So leave this boy alone. Gbogbo àwọn ilé táwọn ọmọ ẹ̀ ń ṣe káàkiri tó da àwọn wèrè àwọn ọ̀sìn wíṣítà tí ò yé wọn. Ẹ wá máa gbọ́ ọ̀rọ̀ ọba Solomoni mo fẹ́ kí ọmọ Yorùbá ó gbọ́ o. Ẹ gbọ́ ọ̀rọ̀ tọmọ ọba Solomoni ọba àgbáyé tó ń sọ. Fún gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá pátá àtọba àti ìjòyè àti olórí àti ọmọlẹ́yìn péwu fún gbogbo yín. Irúfẹ́ Sunday Igboho yẹn tí gbogbo yín bá kọ́wọ́ tì tẹ pákéjì ẹ̀. Nípasẹ̀ àlàáfíà lè wọlé Yorùbá. Kàkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ máa pa ẹ̀ máa wá báyìí. Bẹ́ẹ̀ sẹ́ máa ran lẹ́wọ̀n ẹ̀ máa wá báyìí. Ọlọ́run dẹ̀ ní fún wọn ṣe. Fíìmù ló wà tí ìwọ náà lọ sí irú fíìmù yẹn. Ẹ ṣe irú fíìmù yẹn jáde náà. Ẹ ṣe irú fíìmù yẹn tó pọ̀. Kí àwọn bọ́dì tí lè kó nílẹ̀ wa. Tẹni ní tẹni. Takisa ní tàìtàn. Ìwọ tó bá sọ wípé nǹkan yẹn ò ní láárí. Ìjọ tó máa mọ̀ pé ó ní láárí òun ò ní rírà lọ́wọ́ mọ́. Ìjọ fi dẹrú òyìnbó dàárọ̀ yìí. Àwọn bàbá lákú bàbá ìyáláyà yín. Bó ṣe sórí ìbú wọn nìyẹn tóyìnbó wá kó wọn lẹ́rù. Torí pé ẹ ò corporate. Tó bá rí ọmọ kan tó bá fẹ́ ṣògo báyìí ẹ máa wá kankan sọ tẹ máa fi bring it down tẹ máa fi pa inspiration orí bú yẹn mọ́ ẹnìyẹn lára. Ta ló ṣépè sọ yín tó tẹ̀ jẹ́ irọ́ ló ń pa tí ẹ lè báàkì irọ́ yẹn ni kó dò títọ́. Irọ́ náà kọ sínú Bíbélì àwọn kan ló báàkì ẹ̀ tó dò títọ́ yìí tí gbogbo yín gbé kiri yìí. Irọ́ náà kọ sínú Kòrán ni àwọn kan ló báàkì ẹ̀ tó di òtítọ́ yìí tó ń gbégbá yé gbé kiri yìí. Kí ló tẹ̀ lè báàkì irọ́ títí yín. Kó dò títọ́ bó tẹ̀ jẹ́ pé irọ́ ló ń pa tí ò dẹ̀ parọ́. Ẹnìkan fún àwọn agbénipa ní 2 hours. Fíìmù yẹn táìtù fíìmù yẹn nìyẹn 2 hours. 2 hours. Wọ́n dẹ̀ ni wọ́n ti rí àwọn èèyàn yẹn ní 2 hours. Ìbá ìjẹ́rọ́ ìbá ìjó ti tọ́ òkìkí ti kàn lọ. Nílẹ̀ Yorùbá o ọkùnrin kan wà níbẹ̀ tó ń pè ní Sunday Igboho ó fún àwọn bandit ní 2 hours o after 2 hours o àdètìrí àwọn táwọn wá ránkì kan ní. Fún gbogbo Yorùbá. Ìbẹ̀rù kan ní. Kánipẹ́ kọ́wọ́ ti kánipẹ́ pákéjì ẹ̀ bẹ́ẹ̀. Kí Gani wá jáde síta pé a ti ń sọ látijọ́ yìí a ní kẹ́ ẹ fún wa láyè. Ṣé àwọn ènìyàn ò ní sọ pé Gani sọ̀rọ̀ tó dáa? Ìlara ẹ̀ náà ni èmi ló yẹ kó jẹ́ àní kò mọ̀ tó bá jẹ́ pé ó mọ̀ pé ọ̀rọ̀ Sunday Igboho máa padà wá já sí iyì wọ́nranwọ̀nran tí ẹ̀wọ̀n àtàwọn ọmọ ẹ̀ ṣe káàkiri wọn àní máa ṣe tó wá wẹ́kọ̀ wọn àní máa ṣe wọn àní dọ́wọ́ lé kí lẹ fẹ́ gbà nídìí irọ́ ẹ̀yin kò ṣe kò jólúrè ṣe tẹ́ ẹ gbọ́kọ̀ olúrè tẹ́ ẹ gbàdá olúrè tẹ́ ẹ fi ń kọ́gi. Please act your own film and leave Sunday Igboho alone because we still need more film. Mo láwọn ó dé èèyàn méjì èèyàn mẹ́ta àgbàlagbà ló ṣe kẹta pé bàbá orú fíìmù tí bàbá yìí lọ ṣe ní Ìgbòho yẹ ṣé wọn lè wá ṣe lẹ́kìtì ń bíbà yìí ni àwọn èèyàn wà nù gbò pé ṣé mo ti gbàgbé àwọn ẹ̀dá oníyọ̀ ni. One of the politicians gan pè mí pé gómìnà wa ò lè takò Sunday Igboho mo ní mo mọ̀ gómìnà báwo kò lè takò pé káwá àti fíìmù yẹ pé gómìnà báwo kò lè behave like Ṣèyí Mákindé.
títí àwọn Ìgbòho bá jẹ́ 2 hours bó tiẹ̀ jẹ́ 4 hours ló máa fún àwọn tọ̀dọ̀ wa níbí báyìí or 24 hours kó pe táìtù tèkìtì ní 24 hours or 4 hours kó tún kúrò bẹ́ẹ̀ náà kó tún lọ sí Ondo. One, these people are disturbing people in Akure, Ondo state capital. ní stéètì ẹni tó wá tó ń pèrè ẹ̀ lólórí ogun ilẹ̀ Yorùbá àmọ́ àwọn tó fi jẹ́ o kí lẹ̀ ń lára ọmọ Adéyẹmọ fún Igboho. Please, we need your film in Ekiti. Iṣẹ́ táwọn àgbààgbà Èkìtì rán mi nìyẹn pé we need your film. Please come to Ekiti and heart film. Title àti kọ story ẹ̀ lẹ̀. Title 4 hours. Kí lẹ̀ ń bá a ká? Ṣé èèyàn kì í ṣoríire lójú ti yín ni? I wonder. Ẹ fẹ́ sán kú ni? Inú ti ń bí ọba Solomoni o. Ẹ fẹ́ gbègbè ni? Ẹ fẹ́ kó tún bù mí jẹ kíkíní tó ń ṣe mí yìí ni? Ọba Solomoni dé bu ẹ̀jẹ̀. Olóyè Sunday Igboho máa bá iṣẹ́ ẹ lọ o, máa rìn jọ́ orí kan tó máa ṣe fún mi, má fún anybody létí o. Bó bá jẹ́ pé fíìmù lẹ́sẹ̀ máa ṣe lọ, mọ́ ń láìkí fíìmù yẹn. Làbákẹ́ Táíwò wọ́n ní bàbá Èkìtì we still need him in Ọ̀wọ̀ ṣe ń gbọ́ wọ́n láwọn ní ìdí fíìmù yẹn ní Ọ̀wọ̀. Ìpàdé àrùn pòṣè ìpàdé àrùn pòṣè ara ló fi ń san o. Àwọn Ọ̀wọ̀ náà wọ́n ti queue olóyè fíìmù yẹn máa gùn. You started with 2 hours. Ṣé ká sọ di CC film? Ká ṣe tèkìtì ní 3 hours. Ẹ̀dá oníyọ̀ 3 hours. Ká sọ tí Ọ̀wọ̀ ní 4 hours. Oya, if you need Sunday Igboho film in your own state or in your own town, in your own city, please let me see in the comment section. Because fíìmù yẹn máa ní ipa pàtàkì tó máa kó nílẹ̀ Yorùbá. Ìwọ tó bá mọ̀ pé irú fíìmù yẹn pé fíìmù yẹn ìwọ náà lọ ṣe tiẹ̀ jáde mẹ́ ṣe fíìmù ló ń ṣe ìwọ náà lọ ṣe ríìlì jáde ẹnìkan ṣe èèyàn lọ́nà ìwọ lọ tún ayé èèyàn ṣe náà kárí tiẹ̀. Ẹ máa pákéjì nǹkan títí yín ẹ máa pákéjì nǹkan títí yín ẹ máa pákéjì nǹkan títí yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ mú èpè ìgún burúkú ìkó lórí yín wípé anybody wá fẹ́ sórí ẹ máa sọ̀rọ̀ tó máa pa inspiration mọ́ lára ni tí ẹnìkan bá fẹ́ gbéra báyìí tó bá fẹ́ ṣe nǹkan ọ̀rọ̀ burúkú kan wà lẹ́nu tẹ́ máa sọ tó máa pa kíní ẹ̀ mọ́ nìyẹn lára. Mi ti sọ bọ́dísà àwádìí. Ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ wọ̀nyí ẹ̀ nílé sí ẹni tẹ̀. Because they have not released. Ṣé gbọ́ mi? Ṣé Sister Làbákẹ́ ṣé Ọ̀wọ̀ náà ti gbé ọba kan ni? Àwọn erékù Ọ̀wọ̀. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọ̀wọ̀ people need your movie. Title 4 hours. Olóyè Sunday Igboho ẹ kú iṣẹ́ takuntakun. Èmi ọba Solomoni àgbáyé ló kí n pé ẹ kú iṣẹ́ takuntakun. I appreciate your good job. Ọba dẹ́dà ọba ṣẹ̀dá ọba tó dá gbogbo ayé àti ọ̀run àti yín lẹ́yìn. Yà Ọlọ́run fún yín ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun ti Olóyè Sunday Igboho. Tó bá tó tàbí tẹ̀yin bá fẹ́ gòkè àgbà. Wọ́n máa gbógun ti ẹ̀yin náà. Àfi tẹ́ bá ronú pọ̀ àdá. Ire o. Ọba àgbáyé tó lọ. Ẹ̀yin gọ́vnà ẹ̀yin pírẹsidẹ̀ntì ẹ̀yin ọba ìlú ẹ kọ́wọ́ ti Sunday Igboho kẹ́rọ kẹ́ pákéjì ẹ̀ kẹ́rọ gbà yín ká torí ó máa wúlò fún yín lọ́jọ́ ọ̀la tẹ́ bá dẹ̀ sí bẹ́ẹ̀ tẹ́ tún pàdánù Ṣàngó pa gbogbo yín dànù nìyẹn ẹ rántí mi lọ́la ìbọn ọba Solomoni ló sọ bẹ́ẹ̀ ire o Sunday Igboho wọn bá sẹ́yìn lọ má wojú anybody má fún anybody léṣe. Fún wọn léṣe is wasting of time. Just go straight. Just focus on what you are doing. Àwọn alálẹ̀
àti àwọn tó ń jà fún òtítọ́ ó ń tì yín lẹ́yìn àdẹ̀fọ́lò yín ọlọ́run fún yín ṣe eré o àjàmọ̀rágún olóde àgbà lọ kàkàkà lójú ogun lè àjàmọ̀rágún olóde àgbà bíi integrity ọba àgbáyé relé. ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti jágbọ́ lẹ́ẹ̀kan sí. ẹ tún bẹ̀rẹ̀ orí bóyín. lọ́wọ́ sista Labake ti dá mi. Sunday Igboho lọ àti fíìmù àbí. ìwọ náà lọ àti irú ẹ̀ náà. I wonder. ta ló ṣèpè sọ yín kí ẹ má lè cooperate lẹ. They are demanding 25 million in Yorubaland. Èèyàn kan dẹ̀ jáde ó wọ ìgà àwọn Fúlàní lọ. Tó bá jẹ́ pé Sunday Igboho jáde síta tó sọ wípé mò ń sọ fún yín o ẹ jáde tẹ́ ẹ bá fa wọn yẹlẹ̀ a máa ṣe gbá ni, ó lọ bẹ̀ ó fèsì wọn face to face. Ẹ rí fídíò tó ń sọ̀rọ̀ ní pálásì ọba ọ̀nà oníbodè of Igboho land. Ẹ rí bí bó ṣe wọnú fíléèjì àwọn Fúlàní tẹ́ ẹ rí ẹni wọn àti fíìmù sẹ́ríkì àwọn Fúlàní ní fíléèjì yẹ kí Sunday Igboho máa tó débẹ̀ wọ́n máa sá lọ. Abẹ́ ẹ̀ gbọ́ abẹ́ ẹ̀ rí tẹ́ ẹ bá wo fíìmù yẹ dáadáa ẹ rí wípé wọ́n ṣe nǹkan lórí iná, wọ́n máa fi nǹkan tó ń ṣe lẹ́ lórí iná, wọ́n máa bẹ́ dànù, wọ́n wọgbó títí dé sẹ́ríkì wọn ló sá wọgbó. Ẹ lọ wo fíìmù yẹ dáadáa. Please go to Mr. Wisdom TV or page. Ọ̀kẹ́ lọ sórí Bàbá Èkìtì Kété TV. Wọ́n ṣe nǹkan lọ́wọ́ bóyá sàárín orí mọ́tò náà gbọ́ ó ti gbó. Àwọn ọlọ́pàá àwọn àmì tó tẹ̀lé Sunday Igboho gbogbo bẹ̀ náà máa tú. Wọ́n ní wọ́n ti kó àwọn ọmọ tán kó ní Ọ̀yọ́ dé Kaduna àti ìmọ̀. Gbogbo ẹ̀ la máa rí. Sẹ́ríkì forí àga ẹ̀lẹ́ ò bẹ́ wọgbó. Wọ́n lè tilẹ̀kùn wọn. Ẹ sì tún pè ní fíìmù. Ṣé ẹ fẹ́ kọjọ́ ọ̀la yín ó dára bí? Ẹ dẹ̀ ń pera yín ní jagunjagun. Àbá Sẹ́ríkì àbá Fúlàní kankan ẹ̀ débẹ̀ rí. Ó dàbí ọ̀rọ̀ yín dàbí àfiṣe o. Ó dàbí pé wọ́n rán yín wálẹ̀ Yorùbá ni láti ba ilẹ̀ Yorùbá jẹ́, láti pa ilẹ̀ Yorùbá lẹ́kún. CP Ọ̀yọ́ náà jáde síta ó ń tùtùkùtù nígboro ẹnu. There's lot of people that they are not worth to become a CP. Kátẹ̀ fi local government chairman lẹ̀ torí ìlú tí Ṣèyí Mákindé bá lù fún ló máa jó sí. Ìlú tí Ṣèyí Mákindé bá lù fún ló máa jó sí. But what about the chief security of the state tó ń tùtùkùtù nígboro ẹnu? Tó ń tu ìtúkùtù nígboro ẹnu. Information kan ní bọ́dà wa ń gbé síta pé àwọn ọmọ tó kó ní Ògbómọ̀ṣọ́ wọn ni wọ́n ti kó wọn dé Kaduna. Ǹjẹ́ bí Sunday Igboho ṣe ń àti fíìmù tẹ́yìn náà bá àti dín ìjọ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní Sunday Igboho kọ́ emergency meeting tàkọ́kọ́ mi ò lórí ọ̀fẹ́ àti lọ káàkiri all the Yorùbá state pé ẹja pàdé ní Ìbàdàn ọ̀nvẹ́lẹ́lẹ́ 4:30 tomorrow morning we are going to that old Ọ̀yọ́. Wọ́n tún dá wọn padà ní pé Ṣèyí Mákindé ní pé ká má lọ. Ṣèyí Mákindé àwọn ọba kọ̀ọ̀kan tún lọ àpíì tí Ṣèyí Mákindé nígbà tó máa sọ ní tẹ́nìtì ń bá lọ ṣe àwọn ọmọ yẹn Sunday Igboho ló máa wà responsible to it. Kó má lọ jẹ́ pé òun gangan ló organize kan lè jí wọn gbé bóyá ó dẹ̀ ń fi àwọn yẹn ó fẹ́ fi gbójú rere lọ́wọ́ àwọn
Fulani torí pé he want to contest as a president. Yorùbá ẹja jí lójú oorun ẹ yé ṣe ìlara. Ẹja jí lójú oorun ẹja ṣera wa lọ́kàn káyé gbéra wa lẹ́sẹ̀ mọ́. Sunday Igboho lọ sí ọ̀dọ̀ àwọn Fúlàní, àwọn àgbààgbà Fúlàní ti jáde síta ń pe Tinubu pé President Tinubu please warn Sunday Igboho, please warn Sunday Igboho. Ṣé ó tún yẹ káwa tá a jọ ọmọ Yorùbá máa gbógun ti ẹni tó jáde síta tó jẹ́ pé ìbẹ̀rù ẹ̀gbọ́n tó bá Solomoni sọ ni ó ní ọlọ́mọọmọ fi ìbẹ̀rù sí Sunday Igboho lára ni. Nínú ọmọ Yorùbá mélòó ni Fúlàní bẹ̀rù fi Sunday Igboho? Ẹni tọ́lọ́run bá ti gbéga, ẹni tọ́lọ́run bá ti yàn, ẹjẹ́ àjọ tó kájọ gbáwọ́ tì í. Ó lè jọmọ tẹ bí nínú ara yín lọ́lọ́run máa ṣe ní àpèwáwò. Don't say it is because you are the father or mother. Láyé ọmọ mi ò lè máa ṣe bẹ́ẹ̀. Ọlọ́run yìí wọjọ́ orí kó tó pin. Akúnlẹ̀ láyé ẹ̀dá. Àyànmọ́ wa ó yàtọ̀ síra wọn, akàndélé ayé la pàdé ni. Ìdátọ́lọ́run ọba mi dá oníkálukú wa ó yàtọ̀ síra wọn. Ẹni tí ò ní quality of leadership tó bá ń pera ẹ̀ lólórí òfò ní yóò máa kàbùkù ń bẹ̀ ni. Ohun tọ́wọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Tó bá fi gọ̀gọ̀ fà á láàárọ̀ tó bá rò pé ó ń dùn mọ́ òun, tó bá dọwọ́ alẹ́ á di ẹrù tó wúwo sí lọ́rùn. Ṣé ẹ rò pé ìṣẹ̀dá àwọn bàbá fẹ́ẹ́ fàṣẹ wọn á súre fún un? Ẹ jẹ́ àwọn ẹni tó ń pè. Hello, brother mi. Yes, sir. Sorry. Bí a máa fún yín náà dára kínní. Okay. So kẹ́kọ̀ọ́ nídìí ìdò eré ọmọdé ni ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀. Ṣé kí n sọ wípé to all the OPs of Iba Gani Adams, Sunday Igboho ò rí títí yín rò. Ọmọdé yẹmọ ò rí títí yín rò àtọ̀. Kò tí ẹ fẹ́ kí n máa sọ̀rọ̀ a ní bàbá Èkìtì ẹ má bú yàn n ta fẹ́ ṣe ọ̀nà tá a máa gbé gbà ìrànlọ́wọ́ tó yẹ káwọn ọmọ Yorùbá ṣe fún wa information ní ká máa fún àwọn èèyàn. Ṣùgbọ́n tá a bá dákẹ́ gbogbo rándanràndan tẹ́ ń ṣe káàkiri ẹ ṣì ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lọ́nà. And the majority of your people know the truth. Àìmọye wọn mo rẹ́ni tó pè mí láàárọ̀ pé ohun tó ń torí ẹ̀ join OPC ní fún ìjàgbara ìtura ilẹ̀ Yorùbá pé but wọ́n ti sọ di ká máa bọ èèyàn kan bí ẹni bọ lọ́run ló ń fi kúrò ń bẹ̀ pé òun rẹ́dì láti join ìrù ẹkùn pé because òun wà lára àwọn tó ń lò tó fi betray di bàbá fẹ́ di Fáṣẹ̀hùn pé òun dẹ̀ mọ̀ pé ẹlẹ́dàá bàbá yẹn ń bínú sí òun lọ́wọ́ òun fẹ́ correct ẹ̀. Àgbàlagbà lẹ́ni tó sọ̀rọ̀ yìí o àgbàlagbà
pé I want to correct my mistake. People has already know the truth. Ẹ má pera yín ní tẹ́ ẹ̀ tó. Kẹ́ ẹ tún jẹ́ ká jọ rìn pọ̀. Àìrìnpọ̀ ejò náà ló ń jejò níyà. Bí Sunday Igboho bá ń dẹ̀ṣẹ́ bò lórí, ẹ̀yin ò ṣe máa ṣe kó ẹsẹ̀ méjèèjì. Ó ṣe wá jẹ́ pé tí Sunday Igboho bá ṣe oríṣiríṣi orúkọ lẹ ti fún, ó fẹnu wú géètì. Ó wà lára àwọn tí bàbá Tinubu ń lò tó fi ń pààyàn, tó ti lọ gbà fọ́ 50 million, tí Táyọ̀ Àyìndé fún ní 45 million, tí 5 million tó yọ lórí ẹ̀ tó dìjà sí wọn láàrin. Afẹnuwú géètì ni, ẹ̀tàtínà ni, dírámà ló ń ṣe, janujanu ni. Ẹ ti tún sọ kò ní janujanu nísìnyí, ó tún ti di jagunjagun tó yàtọ̀ sí alágbára. Ẹ̀yin lálágbára. Ẹ ti gbàgbé pé Yorùbá tó sọ pé alágbára tí ò lérò bàbá ọ̀lẹ ni. Yorùbá máa ń fọgbọ́n kún agbára ni. Alágbára tí ò gbọ́n bàbá ńlá òjò ni. Ohun tọ́lọ́run ò bá fún èèyàn tẹ́nìyàn bá sọ wípé òun ní lọ́wọ́, ó máa kàbùkù tí bẹ́ẹ̀ bọ̀. Ẹ pọ̀, kò síbi tẹ́ ẹ lọ́mọ ogun sí. Káàkiri ilẹ̀ Yorùbá lẹ lọ́mọ ogun sí. Ẹ tó bí 5 million lọ́tún 5 million lósì. Tọ́mọ ogun Amẹ́ríkà gan ò tó 5 million. What is the achievement of the OPC tí ìran Yorùbá lè tọ́ka sí? Tó bá jẹ́ pé tí Sunday Igboho ṣe, tó bá jẹ́ pé ẹgbọ́n, ṣe ló yẹ kí gbogbo wa jọ gborí yẹn pé iye lóòótọ́ lódodo àwọn Yorùbá ti jí. Bí orú àyájọ́ ìní ká tún gbọ́ pé àwọn OPC náà ṣe níbì kan, ká tún kẹnu bò ó, ká tún promote ẹ̀. Ṣé àwọn ọ̀tá ò ní filẹ̀ Yorùbá lẹ̀? Ẹ̀yin ò ṣetán àti ṣe. Ẹni tó tún rédí àti ṣe, ẹ̀ ń gba lẹ́sẹ̀. Let me tell you one thing. We have opportunity to move closer to those people who are in corridor of power. Wọ́n sọ wípé lẹ́tà tí ọ̀gá yín kọ, lẹ́tà àbòsí ni. And the character of Gani kò lè jẹ́ kí any governor in Yorubaland kó support yẹ. The arrogance. That is why I always pity those people who are following. Àwọn ọba tó ti la training wọn kọjá, wọn á ti lé ní 300. Kó àwọn ọba yẹn síta. Ẹni tó yẹ ká máa pè ní fẹnuwú géètì tí ń pèèyàn lé fẹnuwú géètì. Ẹni tó yẹ ká máa pè ní janujanu tí pèèyàn ní janujanu. Ìgbà kó ní kó fún ní oṣù mẹ́ta gbogbo ẹ̀ máa lọ. Ó ti tún wá dóṣù mẹ́fà ń sìn tó bá tó dọdún kan. Tí ẹ̀ á ti ná. Ṣé báwọn kan ló lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu pé ọmọ yìí ó jàǹgbára ó lọ bá àwọn sẹ́ríkì gangan ni. Ó lọ bá àwọn sẹ́ríkì gangan, ẹ má pa àwọn èèyàn mi, ẹ má pa àwọn èèyàn mi, ó kó àwọn èèyàn jọ. Iṣẹ́ security yẹ gbélé lọ́wọ́, ó ṣe léyìí, ó ti ṣe léyìí, ó ti ṣe léyìí, ó ṣe léyìí l'Oǹdó, ó ṣe léyìí l'Èkìtì, ó ṣe léyìí l'Ọ́yọ́, ó ṣe léyìí ní Òkè Ògùn, ó ṣe léyìí ní Ìbàràpá, ó ṣe léyìí ní Àkókó, ó ṣe léyìí ní Iléṣà. They see the record. Nígbà ẹjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn, àwọn ọmọ àyè ìyá ọkàn wá. Àwọn ọmọ Yorùbá ló ṣàwà nínú ẹgbẹ́ àyè, ló wà nínú ẹgbẹ́ òkùnkùn. Ṣé a máa pẹ̀tù sí wọn pé ẹjọ́ agbára tẹ́ ẹ ní ẹja fi kojú àwọn ọ̀tá? So those people that face Yorùbá, torí pé ẹ fẹ́ dá lórí ẹgbẹ́, bèrè lọ́wọ́ ọ̀gá yín. That is why I say the majority of you today tó ń kó káàkiri baby OPC ni yín. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín wọn àti ìbí yín nígbà tó dá OPC lẹ̀. They make Gani tí àwọn bàbá wa ṣe nígbà yẹn lọ́hùn. Imú ìlónìkà tí ò já gbóòórùn àṣebí.
they make Gani as a youth leader of OPC. Ló dọ̀ràn sí wọn nígbà. A great fashion that destroyed the image, vision, mission of OPC. Let me tell you one thing, Kintomalo, or let me ask you a question. Allegation wo ni Gani àtàwọn ẹlẹ́wà ẹ̀ fi kan bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn nígbà yẹn? Allegation tó jẹ́ kí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò lẹ́yìn. Don't forget, Baba Fẹ́dí Fáṣẹ̀hùn was from Ondo State, where Gani too claim that he came from Ondo State. But ìyá ẹ̀ ọmọ Ondo ni. Baba is from Nupe, Tapa. Allegation tó fi kan Baba Fẹ́dí Fáṣẹ̀hùn pé ó ń play politics, pé OPC did not make for politics. Hello, Kaweta. That is why the war started in OPC, because majority believe that òdodo ọ̀rọ̀ ló sọ pé OPC was not made for politics, because Baba Fẹ́dí Fáṣẹ̀hùn and Ọbásanjọ́ there, they are friends. Ohun tó bí Ọbásanjọ́ nù nìyẹn tó ẹni OPC tẹ́ bá ti rí shoot aside. Torí ó mọ̀ pípé torí títí òun, they wage war against Baba Fẹ́dí Fáṣẹ̀hùn because he is playing politics. Don't forget, Baba Fẹ́dí Fáṣẹ̀hùn was among of NADECO member. Táwa máa ń bá wọn pàdé ní meeting. I was one of their leaders driver tó gbé mi délé Abíọ́lá. And this man and the own associate create founder OPC August 1994. Ìtàn yẹ kọ́ ni mo fẹ́ sọ lẹ́nu. I say this kí ẹ̀yin bébì OPC tí wọ́n ti sọ di gate security tẹ̀rù pé ẹ̀ ń jà fún ìjà òmìnira ilẹ̀ Yorùbá. Allegation tí Gani fi kan Baba Fẹ́dí Fáṣẹ̀hùn, Gani to do the same during the Jonathan regime. He became a member of PDP that collect a contract pipeline worth $6 billion tó dá wàhálà lẹ̀ láàrin wọn, and lot of empowerment. I have evidence láwọn tó jọ lọ, láwọn tó jọ gbà á. The evidence is there pé owó wọlé làwọn rí, bí owó ṣe lọ àwọn ò mọ̀. Ní ìjẹta ẹ gbọ́ fídíò kan tí màá yẹ dárúkọ Èlékìtì níbí yìí pé during the second term of the Fayemis, the governor Fayemis, ó pè wọ́n sí Èkó pé ká má gba owó lọ́wọ́ olóṣèlú o. Òun dẹ̀ sọ pé òun yá owó mọ́tò wá sí Èkó ni o. Bólóṣèlú bá pè wọ́n àwọn máa gbowó bó wá ní wọn tó bẹ́ẹ̀. Pé ó dẹ̀ sọ pé ẹ̀yin Èkìtì ẹja máa lọ. Pé ó tún padà tún wọn pè again. Pé wẹ̀n tó bá tẹ̀jẹ̀ pé a máa gba nǹkan lọ́wọ́ yín máa jẹ́ kẹ́ mọ̀. Pé later Gani padà gba 35 million naira lọ́wọ́ ìjọba ìgbà yẹn lọ. Tó fún gbogbo Èkìtì ní 5 million. Máa yẹ nígbà tán máa pín 10,000 ló kọ òun. Tá bá dẹ̀ lọ sí NCC meeting wọn ní OPC house, ó gbọ́dọ̀ dá 20,000 naira. Pé wọ́n á ní kí lòun wá ṣe gbogbo ilé fún tóun fi ìyà jẹra òun fún. Gbogbo wa lájọ gbọ́. Allegation tó fi kan Baba Fẹ́dí Fáṣẹ̀hùn, òun gan ti kó sí.
àbí iṣẹ́ wo ló ṣe that make him become a millionaire? tí Sunday Igboho bá àti fíìmù ìwọ ò ṣe àti títí ẹ Yorùbá máa ń sọ̀rọ̀ kan ní tó bá ní èèyàn kan jẹ bàbá ẹ lówó tó ló ò ní gbọ́ ò ní gbà tó bá ti pẹ́ tó ti ń wàhálà ẹ nìyẹn wàá pàdé ẹni tí bàbá ti tiẹ̀ náà jẹ lówó. má ṣe lògùn máma o ẹ̀yin ọmọ ogun 5 million kẹ̀sì mi àgbéjẹmọ́wọ́ ilẹ̀ Yorùbá fẹ́. We have 6 solid states now. Tabaka Kwara àti Kogi mọ́ ó di 8. ẹ̀yin náà jà síbì kan kẹ́ẹ̀tì ẹ̀ wọ bẹ̀ kẹ́ẹ̀ ṣẹ̀rù àní kẹ́ẹ̀ lọ jagun ẹ̀ tẹ̀ kọ́kọ́ ṣẹ̀rù bá àwọn Fúlàní tí wọ́n máa gbọ́ pé Gani ń bọ̀ àtàwọn ọmọ ogun ẹ̀ táwọn Fúlàní tó wà bẹ́ẹ̀ náà máa sáwọ́gbó abẹ́ẹ̀rí tí ẹ̀rí fílẹ̀jì yẹn ni wọ́n ṣe oúnjẹ lórí iná wọn lè dúró jẹ́ wọ́n gbọ́ pé irúnmọlẹ̀ ń bọ̀ lọ́nà akọni ọmọ kàkà kí Olódùmarè ìjayà fún gbogbo Fúlàní ààrẹ bàbá ààrẹ mọ gbogbo ọba kóòtù òjíire wọ́n ya wọgbó ẹni Ọlọ́run dání o ó ṣòro fọwọ́ ta láyà ẹni Ọlọ́run dání o tó bá lóun bínú Sunday Igboho Ọlọ́run lòun bínú kò dẹ̀ sẹ́ni tó ń bọ́ lọ́run jà tí ń gbé e fún o òwú tèmi o I want you to take that advice. It is better for you to leave Sunday Igboho alone. Àtẹni tó sọ pé Sunday Igboho wọ́n fẹ́ lo Sunday Igboho gẹ́gẹ́ bí wèrè ilé la fi ń wo títa ẹ̀yin lẹ mọ̀ ẹ̀yin náà tẹ̀ jáde. We want to see your impact in the survival of the Yorubaland. Kàkà kí Olódùmarè má jà sọ́lá ọmọ ńládé ládé Aláàfin Ọ̀ládé adé aládé gúnlá gbà fáláàfin ọmọ aládé chẹ́chẹ́ fún ọmọ bẹ́wúrẹ́ yín bá sọnù ẹ wá bágùtàn yín bá sọnù ẹ wá bíràkúnmí yín bá sọnù ẹ wá bó ṣẹ̀ṣì yín ló bá sọnù ẹ wá bó ṣòkété yín ló sọnù ẹ wá ṣùgbọ́n tọmọ dúdú ọmọ pupa amọ̀lẹ́wà bí òyìnbó bá kọjá níwájú ilé aládìgún tó bá ti kọjá níwájú ilé aládìgún ẹ mọ́ wá torí àwọn ọmọ aládìgún wọn máa ń fìrú wọn ṣaya ni la fi ń pè wọ́n lọ́kọ dúdú ọkọ pupa. Please do your home. Kàkà kí Olódùmarè àwọn bàbá wa lẹ́kìtì ní kẹ́ wá àti fíìmù yín lẹ́kìtì o. Series 2, 3 hours. We are expecting you. Ìgbòho ń jayé tẹ́lẹ́gàn ló ṣòro bẹ́ẹ̀ ni. Bí o bá kú lógún ọdún bàbá ẹnìkan ò lè gbé ẹ sí. Ẹ jáwọ́ nídìí ìdò. Ṣé ló yẹ kájọ gbé dìdìrín tó jáde tó ní gbogbo ẹgbẹ́ ní Sunday Igboho fẹ́ parun ìwọ nìkan lọ́tọ̀ ìwọ nìkan lósì ìwọ nìkan ẹjẹ́ adé pa Sunday Igboho wíná ó ṣojú kòkòrò lọ́dọ̀ Olódùmarè ó ṣojú kòkòrò ògo yìí ti pọ̀ ju o ló jẹ́ ká máa lára ẹ̀ gbogbo OPC gbogbo àwọn ọmọ ogun 5 million ògo tó nìkan ní gbogbo àwọn ọmọ ogun 5 million wọn ní ó ṣojú kòkòrò ojú kòkòrò Sunday Igboho pọ̀ ó pọ̀ Sunday Igboho kọ́ ní kẹ́ ẹ bá wí ó wu Ọlọ́run ló dá bẹ́ẹ̀ ẹ yé bínú orí ẹ yé bínú àṣẹdá ṣé ló yẹ kájọ gbárùkù tí pé a ní ní tá a lè fi kojú àwọn Fúlàní pé ìhàlẹ̀ fẹnuwú gèètì ẹ̀gán ó ṣẹ̀rù bá Fúlàní abẹ́ ẹ̀ wo ìlú yẹn níṣẹ́ wọ́n ṣe oúnjẹ lórí iná wọ́n yá dànù sẹ́ríkì gan wọ́n gan ó wọgbó lọ. We need more. Majasola, an almighty God that creates earth and heaven will continue support you.
ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní fi yín lẹ̀ o ọmọ rẹ̀ yìn ọ̀hún ọ̀tá rẹ̀ ni o torí ìran kékeré ní máa ń rẹ̀yìn igi ìran òṣì bàtà ní máa ń lékè odò ọmọ ní máa ń sìnkú ìrókò ikú ní máa ń gbaṣọ lọ́rùn ewúrẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá rò kúrò ọ yọmọ sọdá lọ sọ́run ni láṣẹ Olódùmarè májàsọlá iṣẹ́ tó lù gbà láràn ẹ̀ àjẹyè ló jẹ́ olójú wáṣewáṣe iṣẹ́ tó lù gbà láràn ẹ̀ àjẹyè ló jẹ́ ọkọ rọ́pò ọkọ Tóyọ̀sí bàbá Adámì owó bàbá Adámì I love you.